ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o káàkiri gbogbo àgbáláyé. ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. ọdẹmọwà Abímbọ́lá Babalọ́lá lórúkọ tèmi o. ìròyìn náà rèé o. ẹ gbà mí o lọ́rọ̀ àwọn tó dúnkokò ikú mọ́ mi o. Yínká Aláṣeyọrí ké gbàjarè pẹ̀lú omijé lójú. Alága ẹgbẹ́ òṣèlú APC ti ìlú Ọ̀yọ́ Iseju ti jẹ́ Ọlọ́run nípè o nílùú Amẹ́ríkà. Àjọ tó mójútó ètò iná mọ̀nàmọ́ná ti fún MTN àti àwọn iléeṣẹ́ mìíràn láṣẹ àti ṣètò iná mọ̀nàmọ́ná wọn. Dàpọ̀ Abíọ́dún kàn sí ìjọba àpapọ̀ lórí bí Rútàmí ṣe ń dúnkokò mọ́ àmúsùn. Àwọn olórí tó ṣe pé ti ara wọn nìkan ni wọ́n mọ̀ ni wọ́n ń fa Nàìjíríà padà sẹ́yìn. Ọbásanjọ́ sọ̀rọ̀ lórí àyájọ́ ìṣẹ̀ṣe tí yóò wáyé ní 20 oṣù kẹjọ tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ọdún 2024. Ìpínlẹ̀ Ògùn kéde pé kò ní síṣẹ́ o. Mínísítà ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdánilárayá Solomon Dalun sọ wípé ọjọ́ tí wọ́n pààrọ̀ ọjọ́ orí tí èèyàn lẹ́tọ̀ọ́ láti gbé igbá ipò ìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ tí òun kábàámọ̀ jù láyé òun o. Ọwọ́ ọlọ́pàá tẹ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ ọlọ́pàá tẹ àwọn méjì tí wọ́n jí ọkọ̀ gbé ní ìpínlẹ̀ Èkó. Àwọn ọjà olówó iyebíye bàjẹ́ bí ọjà Anambra ṣe gba iná o ní ọ̀gànjọ́. tó kí ń dùn púpọ̀ àní ìjù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí Alára 24. Orúkọ tèmi ò yí padà Ọdẹmọwà Abímbọ́lá Babalọ́lá. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí títí di ìgbà mìíràn tá a fèrè àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì ìkànnì Jígí Alára. ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.